Oh, that's my nose. Don't feel it, Bambi. Loyalty. Amen. Jesus' name we pray. So, okay, this is the blockage. Did you watch your show? Kí ni wọ́n fẹ́ yà? Kí ni wọ́n fẹ́ yà? Lọ́wọ́ tí mo fà yìí, wọ́n ti di adé para. Bẹ́ẹ̀ni, abẹ́lẹ́jà náà ni wọ́n. Wọ́n bá mi yán lọ́wọ́ tẹ́jà mi bá jiná máa jẹ́ mi ni mo ní nǹkan mi. Abẹ́lẹ́jà yín ni because ọmọ ẹ̀ tó fẹ́ ẹ̀rẹ̀ tó lè fẹ́ kéré sí ẹ̀. Abẹ́lẹ́jà yín ni tó bá bá mi yan ẹja mi tán, màá gbà lọ́wọ́ máa jẹ́ èmi ni mo ní nǹkan mi síbi tó lọ. Afa, olúwo tó ìdálómi. Tani. Ájú ìdúró ìbéèrè. Báwo wà ní àǹfà? Ṣẹ́jú olómi. Ẹ kò rí. Hello, hey. Bọ̀dá báyìí mo ní tọ́ pẹ́. Àbúrò ẹ̀kọ́ pé mi lórí o. Àní mo fẹ́ rẹ́ǹtì ìwé ẹ̀rọ owó yẹn. Nígbà tí mo bá fi ìdílé ẹ̀rọ sọ̀rọ̀ ni, ó dá ṣé ọ̀dọ̀ ló ti lò tí ìwọ́de máa. So, ṣé torí ẹ̀ ló ṣe wá ń gùn? Wo ẹni afẹ́sùn jẹ́ lọ́rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ tó ń gùn pa. Wọ́n owó yẹn kúrò. Ṣé torí ẹ̀ ló ṣe wá gùn? Ẹ ta fẹ́ sùn jẹ́ lọ́rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ó ti dìde. Màá lọ bá báyìí bẹ́ẹ̀ tẹ́pù rẹ̀ nìyẹn. Wọ́n kan ti bínú already. Ṣé torí ẹ̀ ló ṣe wá gùn? O lè dé wo ẹ ta fẹ́ sùn jẹ́ tẹ́lẹ̀ tó fẹ́ mo parọ́ ma. Èmi ò ti wá ní lóde 15 minutes. Màá lọ bá báyìí sí ìpínlẹ̀ wọ́kà. Ṣé o sá angry ni? Ẹ yà fẹ́ sùn.
Lucky. Pull on. Ẹ máa bá ìdílé pátá. Mo ní kí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ kí ló ń ṣe ń bẹ̀. Ó ti yẹ. Jẹ́ kí iná sí ìmọ̀ àhán kẹ̀ sókè yẹn. Wàá fún wọn ní nọ́mbà. Ẹ máa padà sókè yẹn náà. Wàá fún wọn. Happy box, happy box yẹn. Ọ̀rẹ́ mi ṣe. Ó ti yẹ. Okay, ọ̀gá mi. Mo ti fi ṣe láàmú lọ. Ọ̀yá wo báyìí, wo báyìí, wo báyìí, wo báyìí, wo báyìí. Wo báyìí. Kébù kan máa bẹ tí mo fi sí di ilé rẹ̀, mo jẹ́ ẹ̀kọ́ bá gbé bẹ́ẹ̀. Láyọ̀ lánàá lórí wa. Àwọn sàǹkà ni onílé ọ̀pọ̀ òkè. Àgbọ̀nrín ti ní kí n ṣe pọ̀ lẹ́sẹ̀. Ó yá láyìn. Kí ni àmì? Ó yá láyìn sí i. Wọ́n fẹ́ ní ibi iṣẹ́ lórí tí wọ́n ṣe mistake báyìí. Wọ́n ló ní àwa tó kọ́ láì. Lábí lè ṣe láyìn ṣe fi lẹ̀ sí production yìí. Mo mọ̀ ní ìgbó pálí. Lílé àjà. Wọ́n máa ti gan náà sùn. Lọ bá sàlẹ̀ tó gbà tó kájà sọ ní mi ní délé tó dání sí. Which one is made by? Oyin. Don't worry, I'm okay like this. Kò fún wọn, kò fún wọn. Boss it up, boss that. What's that, dog? Roll it. Sadiq Kitani. Sam, scene 22 and scene 23, slate 11. Kame or master shot. The two of them. Kame or medium to take one. And action. Shake hand up. Wọ́n ti ń rò lẹ́jọ́. Shake hand up. Alright, let's go. Sorry, let's go. And action. Oh, Bimbo. Drop file away. Shut the shit. We should be able to do that. You understand? Sorry. T.O.P.N. Action. Oh, Bimbo. Yes, sir. Drop file away. Shut the shit. We'll correction to the motion there. Yeah, drop it. Really, man, I'm not going to put that drop. Oh, Bimbo. Yes, sir. Bá mi pe ìmọ́lẹ̀ sọ fún mi kúrò. Bá mi pe ìmọ́lẹ̀ sọ fún mi pé mo ní kó rí mi in the next 15 minutes. Okay, sir. You can go. Oh, secretary. One only man. All right, sir. I'm not present. Wow. I feel like Mabo. Where am I? And Still rolling, sir. and You know what I mean? This one. this is Sùn one. mọ́ rárá. And and action. You can go. Well, you're not even allowed to mash it on my plate. Okay, sir. Okay, thank you. Pick it up and Downstairs. Some of you, financial lower. Bluetooth ẹ̀ ló ń dún kékeré yẹn. ẹ pa gbà. Sí o ní. Àpá ó pa fún mi. Ẹ pa bútùtù yìí. Ìyẹn pa àti kó mú dání yẹn. Oh.
Sọ́jà ni ìbànújẹ́ máa ń ṣe kí ni ìbànújẹ́. Fan, Tóyìn. Hello, Ode. Yeah, let's go. And roll. Rolling, sir. And Sorry. Battery. Okay. roll it. Pick it up. How are you, my And action. Mo invite ẹ kí àlàáfíà lè jọba. Ṣùgbọ́n wípé ìbànújẹ́ máa ń sọ ibùdó oníbìnú di ọ̀dẹ̀. Again, action. Traffic. Action. Ṣùgbọ́n wípé ìbànújẹ́ máa ń sọ ibùdó oníbìnú di ọ̀dẹ̀. Ìmọ́lẹ̀, mo mọ̀ pé mo ti ṣe máa bínú sí mi. Cut. Once you are cut it. Let's share. Àwọn filmmaking, don't want that. Our filmmakers. Filmmaking. Filmmaking, lọ́kùtà. Ó yẹ kọ́ bẹ́ẹ̀ mú. Quiet. Let's go. Yeah, clap it. Wọ́n ti ń roll. Àwọn ẹ̀ ti ń roll láti ẹ̀fọ́. Sound. Sí. Fine. Fáwọn ti bá mi sọ̀rọ̀ àbí. Ó ti bá yín sọ̀rọ̀ ẹ̀. Rolling, sir. Sound roll. Editor, please note scene 21 and scene 23 from Ó ti top. bá mi sọ̀rọ̀ ń bì. Can be on routine scene take 1. Can be alternate shot take 1. From top. Fẹ́mi ó sá. And Quiet. Ẹgbẹ́ á lọ. action. Action. Bímbọ́, drop file ẹ̀. Ṣé o ti ṣe gbogbo correction tó yẹ kó ṣe ń bẹ̀? You can go. Má fi náà pé mo dá dúró jọ ṣùgbọ́n. Bímbọ́, Yes, sir. bá mi sọ fún ìmọ́lẹ̀ pé kó rí mi dé next. Okay. And Thank you, sir. Let me action. Go. Action. Bímbọ́, bá mi sọ fún ìmọ́lẹ̀ pé. Please stop movement Ẹni now. wọ́n tó lè bẹ̀ ní àwọn. Àwọn onílé mà ní, mo bá lẹ́ màmá ṣe. And action. Bímbọ́, bá mi sọ fún ìmọ́lẹ̀ pé kó rí mi the next 15 minutes. All right. Okay, so mo ṣe láti bí a kò jókòó. And action. Bímbọ́, bá mi sọ fún ìmọ́lẹ̀ pé kó rí mi the next 15 minutes. You can go. You want to leave my letter to match it on my bed. Kí ni ṣe tó kọlẹ̀ kókó tó wọlé? Kó lè gbà ya kíákíá ni. Kó lè tètè sọ gbogbo nǹkan tó fẹ́ sọ sí kí n máa gbọ́. God, thank you. Scene 21 and scene 23. Pick up from scene 23. Can be on OS. Can be on OS. Rated. And action. Ìmọ́lẹ̀. Mi ò pè wá síbí láti wá bá mi jà. Mo invite ẹ síbí kí àlàáfíà lè jọba. Kò sí nǹkan tí a fẹ́ gbà nínú ìjà. Ìbínú máa ń ba nǹkan tó dára jẹ́ ni. Ẹ sọ last dialogue yẹn fún mi. Bákan náà, ìbànújẹ́ ló máa ń padà fi ibùdó oníbìnú ṣe ibùgbé. Okay. Having Ọ̀ sí ọ̀dẹ̀. action. Bákan náà, ìbànújẹ́ ló máa ń padà fi ibùdó oníbìnú ṣe ọ̀dẹ̀. Mo mọ̀ wípé mo ṣe é. Má bínú sí mi. Cut. Actually, Okay now, I'm trying to find the one at this point, someone is knocking at the door, which makes one of taking the space in this space. So, okay, what is it?
Pablo. Pablo, Pablo. Ṣé mo sẹ́ẹ̀lì bí báyìí? Ẹ jọ sálẹ̀. Biola first. Má dìde. Boss, Row. since 7 slate 12. Can be on master shot. Can be on medium tip 1. Thank you. Action. Ẹ̀tẹ̀ náà fún mi. Ṣé kò kú ni? Quiet downstairs, quiet downstairs. And action. Ẹ wò ẹ má bínú. Àwa náà ò mọ̀ wípé nǹkan tí ó máa dariwo gan tó yẹn àkànní kádọ́gbọ́n ṣe kékeré ni. Ẹ má bínú. When next time máa ṣe nǹkan mi máa invite you. Akẹ́ni yẹn wọlé. Màá tún pè é padà ṣe gbọ́. All right, take care. Ṣé kò sí? Tí mo fi jẹun, èwo ni ṣé kò sí? Àbí èwo jájòjì, èwo ni ṣé kò sí? Ṣé ògbé oríṣiríṣi, èwo ni ṣé kò sí? Anyways, a kú oríire ilé tuntun tó náà ṣẹ̀ṣẹ̀ ju fún wa. Ẹ ṣé. Mo mọ̀ pé ti ṣe ceremony lẹ́yìn bọ̀tẹ̀. Mo ní kí n bí ẹ pé ìbò làwọn ti máa ṣètò. Ní tó bá wù ẹ́ kó lọ ṣe. Rotimi, Mọ́lẹ̀. kí ló ń ṣe? And row. Má wọ̀rọ̀ row. Ó lè sọ. From Abi? One knock Abi? Row láì row. Action. Kẹ́ni yẹn wọlé jàre. Thank you. Láti pé mo ṣe irú ẹ̀rí ní ìṣiṣẹ́. Yes, roll it. Sound. Row. Since 7 slate 13 from top. Can be on C tip 1. Can be on C tip 1. Ẹ jọta o. Kó o bẹ̀ kó o bẹ̀ kó o That's bẹ̀. fine. They're going to go cinema and go on Netflix one day. And action. Ẹ má bínú. Akọni ká ṣe kékeré ni. Àwa náà mọ̀ pé nǹkan tó máa dariwo tó yẹn. Ẹ má bínú. When next time tó máa ṣe nǹkan mi á jẹ́ kẹ́gbẹ́ má bínú. Kẹ́ni yẹn wọlé. Màá fún bá yín sọ̀rọ̀ níta ṣe gbọ́. Yeah, take care. Mọ́lẹ̀. Kí ni? Ṣé kò sí? Ẹ ò gẹ̀ ṣe bíi pé ògbórí sí rí èwo ni ṣé kò sí? Kí ni? Kí ló ṣe Rotimi báyìí? Anyways, a kú oríire ti ilé iṣẹ́ náà ṣe. Dáìbà. O ti downward. Row. O ti down. Standing by, ó yá bí Stand there. ọ̀la. Sound. C15. Can be on master shot. Can be on medium OS tip 1. And quiet action. Sorry. Pẹ̀lú spine ló ṣì wà. O tí ì bínú. And action. Ìmọ́lẹ̀. O lè máa lọ. Tó bá ṣe tán máa pẹ́. Rotimi, kí ló ṣe ẹ̀ náà? Kí ló dé tí ọ̀bẹ mi tó torí ẹ̀wọ̀n náà ṣe wá jẹrin lásán? Kí ló dé? Sorry. Kí ló dé tó ṣe kí ọ̀dà kan ló kàn láì kókò ọdún kan fún sí mi. Kí ni? Ok, ó sì kẹ̀ kan tó máa sọ fún ẹ pé àní kò máa lọ. Tó bá ṣe kẹsì kò ní mú. Ok. Gbẹ̀gìrì mi di òkú gbẹ̀. Kò fẹ́ rí nǹkan yẹn, kò ní jẹ́ kí dialogue yẹn lọ mọ́. Òkú gbẹ̀. Ṣé ká bọ̀bọ̀ please? Oh yeah, let's go. Ó yá. Àbúrò mi ni mo ti dàgbà ẹ̀ wọ́n ti ṣe Let's go. I'll pick up action. Ìmọ́lẹ̀. Tí mo bá tú pẹ̀lú fáìlì máa pè é. O lè máa lọ. Rotimi. Ìmọ́lẹ̀.
mo ní o lè máa lọ tí mo bá ṣe tán máa pè ẹ́. Rotimi, kí ni gbogbo eléyìí náà? Kí ló dé tí ọ̀bẹ mi tó torí ẹ̀wọ̀n náà ṣe wá di irin lásán? Kí ló dé tí gbẹ̀gìrì mi di? Òkú gbẹ. Pick up ma. And action. Kí ló dé tí ọ̀bẹ mi tó torí ẹ̀wọ̀n náà ṣe wá di irin lásán? Gbẹ̀gìrì mi ṣe wá dòkú gbẹ̀ wájú ẹ̀sìn. Ìmọ́lẹ̀, sórí àti ọ̀bẹ àti gbẹ̀gìrì kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi. It's none of my business. Ìwọ ló yẹ kó o sùn kó o ronú, kó o sùn kó o ta kàkà báyìí, kó o sun oorun tí ẹni tó bá dàgbà tó rú ẹ̀ yìí yẹ kó sùn, kó rorí. Tí ojú ẹ bá fọ́, etí ẹ ò di, o ti marry now. Kí ló dé tó pọ̀ sókè rajà? Rotimi, èmi kí èmi pọ̀ sókè rajà Rotimi ní ọjà tèmi àti ẹ ti jọ lọ láti ọdún yìí bọ̀. Ìmọ́lẹ̀, mi ò ná ọjà ẹ mọ́. Mi ò ná ọjà ẹ mọ́, mo ti marry pẹ̀lẹ́ lómi. Etí ò dùn ẹ́ o. See, Rotimi, you're very ungrateful. Ìwọ tí ò yẹ kó tiẹ̀ wà láyé dépòdépò máa wà rúkú tó wà lẹ́nu. Tí o bá ṣe pẹ́lọpẹ́ Ọlọ́run àtọpẹ́lọpẹ́ mi, ìwọ. Ọlọ́run ṣe máa ń ṣe nǹkan ẹ̀yìn. Yẹ kò dé sẹ́ni tí ò lè sórí fúnra wọn. O lè ṣe fún mi, mo lè ṣe fún ẹ. Oh. Wo Ìmọ́lẹ̀ jáde nínú ọ́fíìsì mi. Tí bá ṣe tán máa pè ẹ́. Ó ti yé mi, ọ̀rẹ́ ti yé mi. Ọ̀rẹ́ dàbí ọmọdé tó sọ ọkọ bí gúnugún ni. Tí gúnugún bá jọ́ tó ti jẹ kò léwọ̀, máa jẹ́ kó yí ẹ pé àwọn tí ò wẹ̀ wọ́n bẹ̀ sunkún. Èmi máa fi yí ẹ. Èmi á fi lẹ̀ gúnugún adé yọ jẹ. Ọ̀tẹ̀. Àfẹ́ra mọ́ ṣé wà láwa mẹ́. Mo dẹ̀ ní mi ò ṣe mọ́. Kò sáà rú lójú. Kí ló ń ṣe ẹ́? Cut. Thank you. No sir. And action. Ìmọ́lẹ̀, tí mo bá ti tú pẹ̀lú fáìlì máa pè ẹ́, ó lè máa lọ. Ìmọ́lẹ̀, mo ní kó o máa lọ, máa pè ẹ́ padà. Rotimi, kí ló ṣe náà? Kí ló dé tí ọ̀bẹ mi tó torí ẹ̀wọ̀n náà ṣe wá di irin lásán? Gbẹ̀gìrì mi di. Lillian! You are making no. Láàárín ìgbòdì tí ó bá jẹ́ pé jẹ́ ìgbé tí ó kádàrá jẹ́ mi mọ́ṣẹ́ yìí. Tí ọmọ wọn pè mí sọ nínú ìwà bí. Láàárín. Báwo ṣe lò gbà ọdún yẹn? Wálé. Ó ń bẹ̀rẹ̀ wá mi. Mo lè ní ọ̀gá iPhone lílé ká Samsung bí mo wà ní Ẹ ṣe òfin mi fún ẹni tó fẹ́. Speed. Sam. Ní ìmọ̀ ọmọ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. mo mú lẹ́tà ẹni ó yẹ kí ní sùúrù nǹkan tó bá fẹ́ sọ kí ní sùúrù ká ṣe tán ọ́fíìsì. Okay, okay. Ṣé ilẹ̀ ní íńtánẹ́ẹ̀tì? Wọ́n ti pè yín lánàá. Ẹyọ íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀. Ọlọ́mọ ẹ̀ kìkì ní. Wọ́n ti pè yín lánàá títí tí ó pè yín lórí lálẹ́ àná. Ẹ wá ń bínú pé ẹni ọ̀wá lẹ́gbẹ̀ẹ́ ìyàwó iṣu ẹ̀ lè gbé kọ́. Ẹ wá ń bínú sí pé ó yẹ kó tẹ̀lé ní sùúrù wọ̀lẹ́bà tó bá jẹ́ pé ẹ kó pè yín. Ó wá sọ pé òun ò ní mú mọ́ra ni. Ẹ yá lẹ́sùn. Really sir. Sam. Roll. Scene 29, Kame on master shot can be on medium to take one. And action. Ìmọ́lẹ̀, mo tún tẹ̀ ṣe ẹ́ kó lè ní sùúrù. Ìwọ náà mọ̀ pé àyè máa jọ pàdé lọ́fíìsì. Gbogbo nǹkan tó bá dẹ̀ fẹ́ sọ wá dẹ̀ sọ. Má bínú, ilé mú mọ́ra ni. Surprise already. Ciao, ṣe. Wàhálà wà. Ìmọ́lẹ̀, oyún. Ah. Cut. Ojú bẹ́ẹ̀ lọ. That's right.